ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ni mo bá yín gist tèmi òun ni wípé kábíyèsí wọ́n ní wọ́n fẹ́ wọ inú àdúrà èyí tí wọ́n máa ń ṣe tó jẹ́ pé àwọn nìkan ló máa wà pẹ̀lú ọlọ́run wọn tí wọ́n máa ṣàdúrà fún ìlú tí wọ́n máa ṣàdúrà fún ìjọba tí wọ́n máa ṣàdúrà fún orí ìtẹ́ wọn tí wọ́n dẹ̀ ní bá ẹ̀dá ọlọ́run kankan sọ̀rọ̀ ju àwọn nìkan lọ àti ọlọ́run. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí orí ètò tòní o. Ṣé dáadáa ni mo bá yín gbogbo ara lé ń kọ́? Gist tá a fẹ́ sọ lénìí ò ní pé good news ni fún kábíyèsí láti wọ inú àdúrà èyí tó máa ń ṣe lọ́dọọdún tó jẹ́ pé àwọn nìkan àti ọlọ́run nìkan ni wọ́n máa wà nínú yàrá tí wọ́n máa bá ọlọ́run sọ̀rọ̀ lórí ìtẹ́ wọn lórí ìlú àti lórí ẹ̀dùn ọkàn wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún support mi. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọlá. Mo máa ń sọ̀rọ̀ lórí celebrity gist and royal gist. Mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe alátìlẹ́yìn mi láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín. Ẹ jọ̀ọ́ Yorùbá ni mo máa ń sọ lórí channel mi o. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ òyìnbó. Tẹ́ ẹ bá ti subscribe kí lẹ̀ ń dúró ṣe ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Ẹ ṣeun ẹ share fídíò yìí ẹ like ẹ subscribe. God bless you all. Thank you so much. Kábíyèsí bàbá wa ọba wa Adéwùsì adúpẹ́ ní ọwọ́ yín fún àdúrà èyí tí ẹ fẹ́ wọnú ẹ̀ yìí. Mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run á gbọ́ àdúrà yín o. Gbogbo ẹ̀dùn ọkàn yín pátápátá òun ni ọlọ́run máa dá sí. Ẹ̀yin èèyàn wa bí a ṣe ń sọ wọ́n ní bàbá wa kábíyèsí wọ́n ní wọ́n fẹ́ wọ inú ilé àdúrà láti gbàdúrà fún orí ìtẹ́ ìlú àti ìjọba. Pẹ̀lú gbogbo ẹ̀dùn ọkàn wọn pátápátá gbogbo ẹ̀ ni wọ́n máa bá ọlọ́run Elédùmarè sọ. A gbàdúrà o wípé ọlọ́run á gbọ́ àdúrà bàbá wa o. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní ọlá ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní ìkan nínú àwọn àdúrà tí bàbá wa ń tọrọ lọ́wọ́ Elédùmarè òun ni bí Queen Naomi ṣe máa padà wá sí inú palace àwọn pẹ̀lú ọmọ. Ẹ̀yin èèyàn lé kábíyèsí. Ẹ jẹ́ ń gbé nǹkan tí mo fẹ́ sọ mi. Mo wólẹ̀ forí adé o kábíyèsí. Ìkejì ni wọ́n ní kábíyèsí fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ gbàdúrà nípa peace. Ìpè kí peace kó reign ní ìlú Nàìjíríà. Bí a ṣe mọ̀ wípé kò sí peace nílùú Nàìjíríà àfi tá a bá ń tanra wa. Ẹ wo ọmọ tó kú yìí 27 years old. Ikú kí ló kú? Ikú ìlara. Ikú ìlara ló pa Mohbad. Kí àwọn àgbàlagbà kan máa lára ọmọ kékeré nítorí pọ́lọ́ ń bless ẹ̀ ó fún ní talent. Ẹ wá ń lára ìtí tẹ́ fi pa ara nǹkan tó ní bàbá wa fẹ́ gbàdúrà ni. A need peace ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú tí peace bá wà ìlú yẹn máa ń rojú ó máa ń ráyè. Kò sí peace ní Nàìjíríà. Kò sí òótọ́. Kò sí òótọ́ ẹyọ kan báyìí ní Nàìjíríà. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà wa o. Á jẹ́ kí bàbá wa borí gbogbo àwọn ọ̀tá tó yí wọn ká torí ọ̀tá ti pọ̀ jù. Nínú palace gan ọ̀tá pọ̀ ká tó wá ní láàrin ìlú ká tó wá ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Àfi k'Ọlọ́run kó gbọ́ àdúrà Nàìjíríà kó jà. Kí bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ kó jà. Gbogbo àwọn ọ̀tá yìí kó bá wa pa wọ́n run pátápátá. Nǹkan tí bàbá wa fẹ́ gbàdúrà lè pọ̀. Ẹ wo bí ìlú ṣe rí tó kan
tó kan hardship ti pọ̀ jù. Àwọn èèyàn kàn ń kú láìpẹ́ ọjọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé inú ilé náà ti ń nọ́ọ̀sì àìsàn wọn. Ìgbà tán bá lọ sí hospital ní ìsinmi wá ní kán lọ mú 200,000 wá. Ṣé ẹni tí ò tí ì jẹun kánú ló fẹ́ kó 200,000 sílẹ̀? Ṣé ẹni tí ò tí ì jẹun kánú tó jẹ́ pé ata náà ń tà lọ́jà ni wọ́n fẹ́ rí 200,000 kó? Bóyá ó gbé igbá àwọn gan, bóyá ló pé 5,000 ni wọ́n fẹ́ rí 200,000 kó sílẹ̀. Ìjìyà yìí ó ti pọ̀ jù, ó ń bá wọn mẹ̀kúnnù. Bàbá wa fẹ́ gbàdúrà lórí ẹ̀ pé kí Ọlọ́run kí ó fi ìtura sí ìlú Nàìjíríà. Ẹ̀yin ènìyàn wa ṣe mọ̀, ìlú Nàìjíríà kò sí ìtura. Ọmọ kékeré ń pa wọ́n kiri ni. Ẹ wo ọ̀rọ̀ Naira Marley àti Mohbad. Tí Naira Marley ń fún àwọn ọ̀dọ́ wa tó ń fún wọn ní egbògi olóró mu láti fi yí orí wọn nítorí pé àwọn tó ń fún ní egbògi olóró yìí allegedly bá ṣe gbọ́ o, àwọn tó yẹ pé wọ́n ní talent tó lè gba àwo lọ́wọ́ wọn. Tó bá ti gba àwo bíi 4 lọ́wọ́ wọn, ó máa fún wọn ní egbògi olóró so that á yé wọn lórí, wọn ò ní rántí mọ́. Á dẹ̀ máa pa owó, á máa kó sápò. Nǹkan tá a gbọ́ ni o. Allegedly nǹkan tá a gbọ́ ni. Ó wà lórí social media. So ẹ̀yin èèyàn wa, peace tí Kábíyèsí fẹ́ gbàdúrà fún yìí, ó bá ọmọdé wí, ó bá àgbàlagbà wí, ó bá àwọn ọ̀bàyéjẹ́ wí. Àwọn ọ̀bàyéjẹ́ tá à ń sọ yìí, olówó ló pọ̀ jù nínú wọn o. Àwọn tó jẹ́ pé wọ́n lórúkọ ló pọ̀ jù nínú wọn. Tó jẹ́ pé a lè la ẹnu wa sọ sí orí afẹ́fẹ́. Peace yìí ó bá gbogbo wọn wí o. Kì í ṣe nǹkan kékeré ni bàbá wa fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé wọ́n ń pa èèyàn lẹ́kúnjayé olówó. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé iṣẹ́ ẹbí nìkan náà mọ̀. Ẹ wo bí Mohbad ṣe kú náà. Ṣé ikú àtọ̀dọ̀ Ọlọ́run wá ni? Ọmọ 27 years old. Nítorí pé wọ́n fẹ́ gba ọlá àti iyì tí Ọlọ́run fún ọmọ yìí ni wọ́n máa ṣe pa. Nítorí pé ọmọ ọlọ́mọ lòun ò mú nǹkan burúkú, òun ò join gáǹgì burúkú, ó mà ni wọ́n fi pa. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà rí bó ṣe ń lé ọmọ ọlọ́mọ kiri, tó ń lu ọmọ ọlọ́mọ. Kò sí peace náà ni. Ṣé tí peace bá wà Nàìjíríà, ṣé wọ́n máa ṣe yẹn? Ṣé oníkálukú ò ní fi ọkàn balẹ̀ láti jókòó sílé wọn? Àbí ṣé tipátipá lèèyàn fi ń join music label ni? Ọmọ ṣe music label, ó dẹ̀ ní owó ti sùn, òun ò ṣe mọ́. After 3 years, òun fẹ́ move forward. 3 years ló sign. 3 years pé ó lóun fẹ́ move forward. Ìwọ Naira Marley ní rárá, àfi kó fòkó níṣò. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí peace á jẹ́ kó ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Bí bàbá wa ṣe sọ, ìtura bá Nàìjíríà. Ìtura láti ọ̀dọ̀ Ọlọ́run wá á bá Nàìjíríà bí bàbá wa ṣe sọ. So èyí ni bàbá wa fẹ́ gbàdúrà fún. Wípé kí Ọlọ́run mú ìtura wá. Torí Nàìjíríà ò rí, kò sí peace ní Nàìjíríà. Kò sí peace. Nǹkan tí àwọn èèyàn ń lé kiri. Ìfẹ́ owó ti pọ̀ jù. Ẹlòmíì ń fi ọmọ ẹ̀ ṣòwò. Ẹlòmíì ń fi ìyàwó ṣòwò. Kò sí ibi táwọn èèyàn ò lè wówó dé nítorí kò sí peace náà ni. Tí peace Ọlọ́run bá wà, ṣé wọ́n á máa lé owó burúkú kiri? Nígbà tí wọ́n ní kẹ́ lọ dispose contraband èyí tó jẹ́ egbògi olóró tẹ́ ẹ mú tẹ́ lọ ń tún tà. Tí ẹ̀yin custom officer tẹ́ ẹ gbé ẹ̀yin tó jẹ́ pé contraband section lẹ wà. Tó jẹ́ pé wọ́n ní kẹ́ gbógun ti láti máa gbé contraband. Ẹ wá gba contraband, ẹ wá ń gbé fún Naira Marley. Nítorí ó jẹ́ àbàsẹ́dọ̀ yẹn ni kó máa tún tà. Ó wá ń tún tà. Ó wá fẹ́ yí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fẹ́ yí wọn lórí. Ṣé peace nìyẹn? Ìyẹn ò ṣe peace, kò sí peace ni. Tí peace bá wà ní orílẹ̀-èdè, irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. Òtítọ́ á lékè. Ní agbára Ọlọ́run, òtítọ́ á lékè. So bàbá wa a ní ìdádúrà yìí, a ní ìdẹ̀. Nàìjíríà ní ìdádúrà yìí. Kí peace fi reign.
láàárín àwọn ọba inú wọn ò mọ́ síra wọn, láàárín àwọn olóyè inú wọn ò mọ́ síra wọn. Nílùú Nàìjíríà yìí náà ni ọ̀tẹ̀ ti pọ̀ jù. Wọ́n ní ọjọ́ 7 ni bàbá wa fi máa wà nínú ìyẹ̀wù o. Wọ́n ní peace dẹ̀ ni wọ́n máa gbàdúrà fún. Ìlọsíwájú Nàìjíríà náà máa gbàdúrà fún, àti ìfọ̀kànbalẹ̀ fún Nàìjíríà, àti kí àánú Ọlọ́run kó bá wa. Àwọn nǹkan tó máa gbàdúrà fún ni fún ọjọ́ 7, odindi ọjọ́ 7. Ẹ̀yin èèyàn wa, kì í ṣe nǹkan kékeré. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ wípé àwọn fẹ́ wọnú ilé ìyẹ̀wù fọ́jọ́ 7 láti gbàdúrà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ yìí bá wa wí. Ẹ jẹ́ ká ṣe rere, ẹ jẹ́ ká wo ìwà wa wò, ká tún ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ọ̀bàyéjẹ́ àti kẹ́ ẹ máa pa ọmọ ọlọ́mọ lẹ́kún jayé, ẹ gbọ́, ẹ yí padà. Ẹ yí padà, torí ẹlòmíì wà tó jẹ́ pé ẹni tó ń ṣe wàhálà wọn ò ní jẹ́ kó rí jẹ. Ẹ wo bí wọ́n ṣe bo ìràwọ̀ Mohbad nígbà tó wà láyé. Wọn ò jẹ́ ká gbọ́ music ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣe tẹ́ bá ti ẹ̀rí ńgbà tí ọmọkùnrin kú, ọ̀pọ̀lọpọ̀ ló lóun ò gborúkọ ẹ̀rí. Wọ́n láwọn ò mọ̀ ipò ló kọ àwọn orin yẹn. Wọ́n bo ìràwọ̀ ẹ̀. Naira Marley bo ìràwọ̀ bọ̀bọ́ ìmọ́lẹ̀ tó jẹ́ pé a mọ̀ wípé star báyìí a ní Nàìjíríà. Ìgbà tó wá kú la wá ń gbọ́ music. Ẹ jẹ́ ká yí padà, ẹ jẹ́ ká yí padà. Kò sí nǹkan tá à ń ṣe láyé tí à ní jèrè ẹ̀. Bí Mohbad ṣe kú yìí, gbogbo wa náà la máa kú. Ọ̀run nílé, àwa nájà láyé ni. Ìwọ tó bá ń ṣe bí sọ́mọ ẹnìkejì tó ń pọmọ lẹ́kún jayé, ẹ lọ yí padà. Ẹ jẹ́ kí àdúrà tí bàbá wa fẹ́ gbà yìí, ẹ jẹ́ kó mọ́ wa. Ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ̀ṣẹ̀ wa. Ẹlòmíì ẹ̀ṣẹ̀ ló ń bá jí, ló ń bá mu, ló ń bá sùn. Àfi kó máa ba ayé àwọn èèyàn jẹ́, kó máa pa àwọn èèyàn lẹ́kún jayé nítorí kíni ná. Ilé ayé ilé asán ni. Kò sí nǹkan tá a máa mú lọ, kò sí nǹkan tá a mú wá, kò sí nǹkan tá a máa mú lọ. Bá a ṣe wá lérùpẹ̀ náà là ń lọ lérùpẹ̀. Ṣé tá a bá kú, ṣé wọ́n fẹ́ gbé wa sínú aeroplane? Ṣé bínú iyẹ̀pẹ̀ náà ni wọ́n máa sọ wá sí? Ẹ̀yin èèyàn, ṣé bínú iyẹ̀pẹ̀ náà máa sọ wá sí? Kí wá lóde tá a lè yí padà? Ẹlòmíì kò tiẹ̀ ronú ọ̀run ẹ̀, kò ronú àti sun ẹ̀, àfi kán máa ṣe bí. Nígbà téèyàn pọ̀ ọmọ 27 years old tẹ́ pàdánù nítorí kíni? Nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ owó. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ṣiṣẹ́ ibi, gbogbo yín lẹ máa tẹ̀lé Mohbad. Ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nínú ikú Mohbad, gbogbo yín lẹ máa tẹ̀lé lẹ́yọ kọ̀ọ̀kan, torí ìkà ni yín, abatẹnijẹ́ ni yín, èèyàn burúkú ni yín. Ojoojúmọ́ la máa sọ. Tó bá dọjọ́ kan ẹ máa yí padà. Ìwọ ọlọ́pàá, ara peace tí bàbá wa fẹ́ lọ gbàdúrà fún náà nìyẹn. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ gba statement Mohbad, tẹ́ lọ rí bọ́bì kan pé rárá ẹ̀ ní jẹ́ kí wọ́n make anything against it. Ọlọ́run máa fìyà jẹ gbogbo yín o. Ọlọ́run máa fìyà jẹ gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ gba statement lẹ́nu ẹ̀, tẹ́ fẹ́ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe. Torí àmọ́ ipá àwọn ọlọ́pàá mi wà, òótọ́ náà, orí òótọ́ náà wà o. Ṣùgbọ́n ẹ̀yin ọlọ́pàá tẹ́ bá wà lórí irọ́, tẹ́ mú statement ọmọ yẹn tẹ́ lọ tọ́jú ẹ̀ síbì kan, Ọlọ́run máa fìyà jẹ gbogbo yín. Òkú ọ̀run máa fìyà jẹ gbogbo yín o, lẹ́yọ kọ̀ọ̀kan dẹ̀ ni. Àfi tẹ́ bá ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe. Torí ọmọ yìí ti ń kọ petition tipẹ́. Tẹ́ ẹ mú gbogbo petition ẹ̀ tẹ́ lọ rì mọ́lẹ̀, tẹ́ ẹ jẹ́ kí, tẹ́ ẹ gbégbèsè lórí ẹ̀, Ọlọ́run á fìyà jẹ gbogbo yín. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà nìyẹn o. Lórí ọ̀rọ̀ kí peace wà nílùú náà ni. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ Nàìjíríà. Kí ló dé? Kí ló dé hospital, ẹ̀yin hospital tẹ́ ń fúnyàn ní abẹ́rẹ́ pẹ̀lú crack nurse, ara peace náà ni o. Tẹ́ lọ fún ọmọ ọlọ́mọ lábẹ́rẹ́ pẹ̀lú crack nurse. Báwo lọ hospital a ṣe máa gba crack nurse tí ò lọ sí school, tí ò ní state board certification àbí license, tí ò ní license, tẹ́ wá gbà sí hospital tó ń fáwọn èèyàn lábẹ́rẹ́? Ara ẹ̀ náà ni o. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà nìyẹn. K'Ọlọ́run fún wa ní ẹ̀mí àti sòtítọ́. Ara ẹ̀ náà ni.
kọ́lọ̀ ń fún gbogbo àwa Nàìjíríà lẹ́mìí àti sòtítọ́ ká má parọ́ mọ́ ká má ṣebi mọ́. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà nìyẹn. Ẹ̀yin olówó tẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù nítorí pé wọn ò lówó, ẹ fẹ́ ti kéèsì ọmọ ọlọ́mọ, ẹ fẹ́ ti bọ̀lẹ̀. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà nìyẹn. Ara ẹ̀ nìyẹn. Nítorí pé yín jẹ́ ẹni tó jẹ́ pé ó mọ gbogbo àwọn èèyàn bíi commissioner of police, bíi àwọn ọba aládé, ẹ fẹ́ rí kéèsì ọmọ ọlọ́mọ bọ̀lẹ̀, ojú máa ti gbogbo yín. Ara àdúrà tí bàbá wa Ọọ̀ni Awólẹ̀forí adé ò tó fẹ́ lọ gbà náà nìyẹn o. Gbogbo àṣebi ojú máa tì yín ni. Lórí ikú Mohbad ojú máa ti gbogbo yín o. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà ni. Ọlọ́run á lékè, òtítọ́ á lékè lórí ikú Mohbad. Ara àdúrà tí bàbá wa fẹ́ lọ gbà náà ni. Ọlọ́run á gbàdúrà gbogbo àwa tá a wà nílé o. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ ká ṣe rere o. Ẹ jẹ́ ká ṣe rere o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣèkà, ẹ yí padà. Ní àfikún, bàbá wa Adéyẹyè Ògúnwùsì Mowólẹ̀forí adé, wọ́n ní ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Kí tẹ́ bá wá fẹ́ píìsì yìí kó rẹnu, ṣé rí gbogbo àwọn olórí burúkú èyí tẹ́ fẹ́ yìí tó jẹ́ pé wọn ò jẹ́ kẹ́ ẹ ní fọkànbalẹ̀. Kì í ṣe gbogbo wọn o, àwọn nínú wọn, torí a mọ̀ wọ́n. Ẹ ní láti relocate wọn, kẹ́ ẹ move wọn sí outside the palace kí gbogbo wọn wà ń ta, so that Queen Naomi á lè wọlé pẹ̀lú ọmọ wọn. Tí Queen Naomi bá wọlé pẹ̀lú ọmọ wọn, peace á wà, ìfọkànbalẹ̀ á wà. Ìkíní nìyẹn. Ìkejì, àwọn olóyè tí wọ́n ń gba bribe lọ́wọ́ àwọn olórí yín tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ bí ìgbà tí wọ́n mọra rí nítorí wọ́n jẹ́ family, wọ́n dídí tó ń dìtẹ̀ mọ́ Queen Naomi, tó ní Queen Naomi ò lè padà wá sí palace. Gbogbo wọn ẹ lé wọn dànù. Ẹ máa rí pé peace and reign. Kì í ṣàdúrà nìkan, action. Kábíyèsí ẹ need action, kì í ṣàdúrà nìkan. Wọ́n ní àdúrà náà díẹ̀, ẹ tún wá máa fi action sí, because Ọlọ́run gan ó ní ká try. So ẹ gbégbèsè yẹn kẹ́ lé gbogbo àwọn èèyàn burúkú yìí, kẹ́ lé wọn kúrò nínú palace yín. Kálàáfíà kó wọnú palace yín bàbá wa. Kálàáfíà rè nínú palace yín. Tẹ́ bá ṣe èyí, ẹ máa rí pé ìtura máa bá ìlú, ó máa bá inú palace yín, ó máa tún bá ìlú Ifẹ̀, ó tún máa bá Nàìjíríà gan. Nítorí pé àwọn kan wọ́n ti sọ fún yín pé gbogbo àwọn èèyàn míì wà nínú palace yín tẹ́ kó mọ́ra tí wọ́n fẹ́ lọ síwájú yín. Kábíyèsí ẹ ṣiṣẹ́ fún ìfọ̀kànbalẹ̀. Tẹ́ bá ṣiṣẹ́ fún ìfọ̀kànbalẹ̀, tẹ́ ẹ ṣiṣẹ́ fún ìfọ̀kànbalẹ̀, tẹ́ ẹ pray fún peace á bá Ilé Ifẹ̀, á tún bá Nàìjíríà gan. Ìgbà tí Queen Naomi gbọ́ ọ̀rọ̀ yìí pé fẹ́ gbàdúrà fún peace àti fún Ilé Ifẹ̀, inú wọn dùn. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á gbàdúrà tí Kábíyèsí fẹ́ lọ gbà o. Ọlọ́run á dẹ̀ gbàdúrà gbogbo wa náà. Please, justice for Mohbad. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Please share this video, like and subscribe. God bless you all. Thank you.